Listen to your zodiac signs daily predictions for today, Thursday, March 13, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Thursday, March 13 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn difficulty kéékèèké kan kó fẹ́ jẹyọ lé àyè iṣẹ́ tàbí ní àyè ibòmí lọ́jọ́ tòní tẹ́yìn sì lè fẹ́ nílò kí ẹ lọ́pọlọ pípé láti fi borí rẹ̀. Ó ṣeéṣe káwọn èèyàn tó rọ̀gbà yín ká máa kanra bákan ṣùgbọ́n kẹ́rí dájú pé jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ negativity lénìí pátá. Gbogbo àwọn ọpọlọ pípé tí ẹ bá lò láyé iṣẹ́ yín ó máa jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè á sì jẹ́ kí ẹ ríre gbámú dáadáa níbi iṣẹ́. Tẹ́ bá wá ń dá ọ̀tá ara yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ bí ìfàsẹ́yìn díẹ̀ ó kẹ́ kí ẹ sára ẹ ṣọ́wó ná kí ẹ má ṣe náà ná àpà kẹ́ fowó pamọ́ fọ́jọ́ iwájú, kẹ́ má sùn láì tọ́ná sùn, kẹ́ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé ẹ rẹra yín lẹ̀ lénìí. Silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 léni ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ téyìí máa ràn yín lọ́wọ́ dáadáa tó ṣe pé ó ṣeéṣe kí ẹ tún ráwọn opportunity dáadáa lọ́jọ́ tòní. Léni kẹ́ kí èsàrà tá ìlera kan bá wáyé ẹ má ṣe ní ẹ̀ ń lóògùn fúnra yín àbẹ́ ń ṣe self medication. Dedication àti tẹpámọ́ṣẹ́ tí ẹ bá ní lọ́jọ́ tòní á jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè á sì jẹ́ kí ẹ ríre gbámú níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Tí ẹ bá lọ ń wo fíìmù láwòjò bóyá ẹ ń wo tẹ́lì ju bó ṣe yẹ lọ àbẹ́ ń tẹ fóònù ju bó ṣe yẹ lọ ẹ kàn máa padà rò ó pé ẹ ti padà waste àkókò tó pọ̀ ni. Àwọn ọ̀rọ̀ tí ẹ bá wá jọ jíròrò sọ pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ sọ̀rọ̀ kan ibi tí ẹ ti lọ wò nǹkan kan tó ṣe é pé ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ bí issue látijọ́ mẹ́ta téyìí sì lè fẹ́ bí kí argument tún wáyé láàrin yín. Ẹ tẹpámọ́ṣẹ́ lénìí kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ pínkì rárá lénìí látàrí pé pínkì jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21 ó ṣeéṣe kí áwọ̀ tàbí agreement fẹ́ wáyé láàrin ẹ̀yin àti àwọn tó ṣe pé wọ́n jẹ́ àbúrò tàbí ẹ̀gbọ́n yín tí èyí sì lè fẹ́ yẹ kí múdù yín kí ó rí bákan tàbí kára máa kan yín tí lè òní ó fi ṣú. Lénìí kí ẹ rí dájú pé ẹ fà sẹ́yìn tẹ́ bá rí pé bóyá áwọ̀ náà fẹ́ di nǹkan tó dágbára díẹ̀ kẹ́ rí dájú pé ẹ create àkókò láti fi relax kẹ́ fi recharge energy yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jó lókoòwò kí ẹ rí dájú pé ẹ yá yàn lówó pàápàá èèyàn tó wà nù mọ̀lẹ́bí yín tó ṣe pé wọ́n ti yáwó kan tẹ́lẹ̀ lọ́wọ́ yín tó ṣe pé wọ́n ti wulẹ̀ san padà ẹ má wulẹ̀ yá wọn lówó. Ọjọ́ tòní dẹ́jọ́jọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń ṣe business látàrí pé ó ṣeéṣe kẹ́ ríire lọ́nà tí ẹ ò tiẹ̀ ti rokàn rárá lénìí ẹ má pẹ́jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà ní pàtàkì tí ẹ bá ń wò pé bóyá ẹ wà comfortable lénìí kí ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 ìgboyà máa wà fún yín, ẹ máa wà determine púpọ̀ lọ́jọ́ tòní téyìí sì máa ràn yín lọ́wọ́ láti rí ire gbámú níbi iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe àti láti fún yín ní ìdàgbàsókè lórí iṣẹ́ yín. Lénìí ẹ ní ìbẹ̀rù rárá ẹ sì ní doubting mind rárá tí ẹ sì máa tún tètè ní ìdàgbàsókè lórí àwọn nǹkan kíkan tí ẹ bá ń plànù fún dáadáa lọ́jọ́ tòní ní àyè iṣẹ́. Lénìí fókọ̀sì yín gbọ́dọ̀ wà lórí àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Ẹ rí dájú pé ẹ̀kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kí ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín lẹ́yọ ẹyọ ẹ yanjú kan tó ṣáájú kí ẹ tó mú mi lò dára lénìí. Ó dára kí ẹ ṣe nǹkan yín létòlétò ẹ gbọ́dọ̀ fààyè gba distraction rárá lọ́jọ́ tòní kó má bàa bí ìfàsẹ́yìn fún yín.
ó ṣeéṣe kí ẹ wá rírí owó láti apá ọ̀dọ̀ ìyá yín lọ́jọ́ tòní o. Fún ìdí èyí, ẹ̀yin tẹ́ bá wọ̀n pé bóyá ẹ fẹ́ seek help kan látọ̀dọ̀ bóyá family mọ́mì yín àbí látọ̀dọ̀ ìyá yín gangan, ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà. Ẹ tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní kí ẹ rí dájú para yín yá gágá, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín kóhunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá bí láàrin July 23 sí August 22, lẹ́ni ẹ gbọ́dọ̀ wòye sí nǹkan tuntun àtọ̀nà tuntun tí ẹ tún lè gbé gbà tí nǹkan yín máa tún fi dára sí, tí ìgbésí ayé á tún fi sunwọ̀n. Changes tẹ́ bá mẹ́kì lọ́jọ́ tòní ó máa nípa rere tó máa kónú ìgbésí ayé yín. Lẹ́ni ó dára kẹ́ tètè ya aṣara gírí kí ẹ mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó lé ayé iṣẹ́ yín lásìkò tó tó àtàsìkò tó yẹ pẹ̀lú ọpọlọ pípé, téyì sì máa padà jẹ́ káwọn èèyàn lè gbóríyìn fún yín. Akitiyan tí ẹ ń ṣe láti rí dájú pé ẹ fowó pamọ́ ó ṣeéṣe kó má wulẹ̀ bọ́ sí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ má wọ́rì, nǹkan máa tó yí padà láìpẹ́ láì jìnà. Ó ṣeéṣe kí àpọ̀ yín kí ó ṣe pé ẹ máa ní olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní, pàápàá ẹ̀yin tẹ́ jẹ́ single. Ṣùgbọ́n tẹ́ bá wá ṣalábàápàdé kan lọ́jọ́ tòní, ẹ kíyèsára àwọn personal details yín, àwọn nǹkan tó jẹ́ secret yín ẹ má ì tí ì sọ fún wọn rárá o. Bẹ́ẹ̀ sì ni ẹ má wulẹ̀ dá sí rúmọ̀ èyíkéyìí àbá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn lọ́jọ́ tòní kò dára. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí ẹ tún mọ àwọn nǹkan kan tí ẹ tí mọ̀ nípa olólùfẹ́ yín láti jọ́ mẹ́ta tẹ́ tí ń bá bọ̀, ó ṣeéṣe kí ẹ tún mọ̀ lọ́jọ́ tòní. Ẹ wá gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róore gbámú, ẹ free mind yín kí ẹ wà positive minded, kí ẹ sì rí dájú pé ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa àti àwọn plan yín kó lè tètè já sáyọ̀ kó já síre. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá bí láàrin August 23 sí September 23, lénìí ọpọlọ yín máa jí pépé, bẹ́ẹ̀ sì lára yín máa yá gágá dáadáa, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ látàrí pé àwọn nǹkan tí ẹ ti ń gbà lérò àtàwọn nǹkan tẹ́ ti ń ṣe gbogbo ẹ̀ tí ń wá sí ìmúṣẹ fún yín lọ́jọ́ tòní sí rèé. Ẹ máa rí ṣe dáadáa tí ó sì ní sí nǹkan tí ó máa dín yín lọ́wọ́. Ẹ wá kíyèsára, ẹ má pariwo mọ́ èèyàn ju bó ṣe yẹ lọ, ẹ má rédíò yín ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún ìlera ara yín. Ẹ̀yin tí ẹ bá wá rìnrìn àjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́, ó ṣeéṣe kí ó bí ire fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n stress díẹ̀ lè fẹ́ wáyé ń bẹ̀. Léni kẹ́ kíyèsára, èèyàn kan lè fẹ́ create issue láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lénìí o. Ní ọ̀rọ̀ iṣẹ́ sì rèé, gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá tún máa retí ìròyìn ayọ̀ kan láti ọ̀nà jíjìn ní ọwọ́ ìrọ̀lẹ́ lọ́jọ́ tòní. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 2:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá bí láàrin September 24 sí October 23, lọ́jọ́ tòní ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ènìyàn ní ìṣòro rẹpẹtẹ láti mójútó àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó àti láti àṣìfù àwọn nǹkan tó yẹ kẹ́ àṣìfù láàyè iṣẹ́. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní lórí kíṣẹ́ yín lè ní ìdàgbàsókè, ìyípo padà máa wáyé lórí rẹ̀ dáadáa lọ́jọ́ tòní sí rèé. Ó ṣeéṣe káwọn difficulty kéékèèké kan kó fẹ́ jẹyọ, ṣùgbọ́n o ẹ má ṣe jẹ́ kí yẹn jẹ́ kí ìpòrúurú ọkàn wáyé fún yín rárá. Nǹkan dáadáa sì ń bọ̀ lọ́nà dáadáa. Ẹ má ronú àròjù látàrí pé tẹ́ bá ronú àròjù ẹ máa lè ní clarity dáadáa. Tẹ́ bá sì ti ní clarity, á ràn yín lọ́wọ́ dáadáa láti tètè mójútó nǹkan tó yẹ kẹ́ mójútó àti láti yanjú ìṣòro èyíkéyìí lénìí. Kẹ́ kíyèsára ṣáájú kí ẹ tó kówó lé kankan tí ó ṣe pé ó máa gba owó rẹpẹtẹ lọ́jọ́ tòní o. Kẹ́ ronú jinlẹ̀ dáadáa, kí ẹ wọ̀ tún àtòsí ṣáájú kẹ́ tó kówó lé. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kẹ́ focus lórí ohun tí ẹ ń ṣe. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí. Dark blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá bí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ fún yín lénìí, tàbí kí ẹ fẹ́ busy púpọ̀, tàbí kí iṣẹ́ pọ̀ lọ́rùn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ control temper yín lọ́jọ́ tòní, kẹ́ má ṣe bẹ́ẹ̀ nìkankan ní argument lénìí rárá, kò dára. Kódà tíyàn bá ṣe nǹkan kan tó dùn yín lénìí tó wọ́ tí ń pé kí ẹ bínú, kí ẹ fárígá, kí ẹ fa wàhálà, ẹ fọpọlọ pípé kí ẹ fi handle ló dára o. Ẹ lo agbára káká tẹ ní lọ́jọ́ tòní lórí nǹkan tí ó ṣe pé ó máa bí ìdàgbàsókè fún yín. Ó ṣeéṣe kí ọ̀rẹ́ kan tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti mọ́ra kí wọ́n fẹ́ advice yín lórí business yín.
tẹ́ sì lè bí ìdàgbàsókè fún yín tí ẹ bá tẹ̀lé. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá rí ìrìnàjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ lọ́jọ́ tòní, ó máa bí ire púpọ̀ fún yín. Ṣáájú kẹ́ tó wá lọ, ó dára kí ẹ ṣàlàyé fún àwọn òbí tàbí àwọn tó ṣe é pé wọ́n dúró gẹ́gẹ́ bí òbí fún yín pé lágbájá mo fẹ́ rìnrìnàjò báyìí ṣáájú kí ẹ tó lọ, kó má bàa bí ìṣù láàrin yín ní ìdẹ̀yìn. Kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lẹ́yìn tó ṣe pé ijọ́ mẹ́ta ti dàbí ìgbà pé ẹ ti stress ara yín díẹ̀. Fẹ́ lọ́jọ́ tòní láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín, ìyẹn máa bí kí ìbáṣepọ̀ yín kó tún dánmọ́rán. Ẹ relax kí ẹ enjoy ara yín lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń ná owó tí kí ẹ má nánu àpà. Ẹ wulẹ̀ náwó lórí àwọn kan tó ṣe kókó lọ́jọ́ tòní ló dára. Ó ṣeé ṣe láàyè iṣẹ́ kí responsibility yín kó fẹ́ lékè ńkà dáadáa, ṣùgbọ́n ẹ máa rí àwọn àǹfààní rẹpẹtẹ láti ní ìfọ̀kànbalẹ̀ dáadáa láàyè iṣẹ́ náà lọ́jọ́ tòní. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì kíyèsára pẹ̀lú ìbínú kó má bàa bí misunderstanding láàrin èèyàn tó lólùfẹ́ yín lénìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ lemon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ọjọ́ tòní máa dára látàrí pé láti ijọ́ mẹ́ta náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ tó ṣe pé ẹ ti wà busy tàbí kẹ́ ti stress ara yín. Ìbànújẹ́ ọkàn máa dópin kúrò nínú ìgbésí ayé yín pátápátá lọ́jọ́ tòní, tí ìdùnnú sì máa padà gbalẹ̀ nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ lo àkókò àti ìgbọ́jọ́ tòní láwùjọ àwọn olólùfẹ́ yín, kí ẹ sì relax, kẹ́ rí dájú pé ẹ ṣèkí ara yín dáadáa. Ẹ kíyèsára, kẹ́ ṣọ́wó náná pẹ̀lú léni sí ní àyè iṣẹ́ yín. Ó ṣeé ṣe kí responsibility kì í pọ̀ fún yín o, ṣùgbọ́n ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ìrọ̀rùn lẹ máa fi lọ́jọ́ tòní. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kí ẹ sì rí dájú pé ẹ jìnnà sí wíwọ aṣọ silver pátápátá lónìí, látàrí pé kọ́lọ̀ silver jẹ́ kọ́lọ̀ tí kò dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kára yín yá gágá, kẹ́ sì wà highly motivated, téyì sì máa fẹ́ jẹ́ kí ẹ jìnnà sí àwọn èèyàn tó bá ń wòye sí pé àwọn kan tí ẹ̀ ń lé ẹ̀ lè rí bá. Èyí ẹ bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀ láti rí dájú pé àwọn kan tí ẹ̀ ń gbà lérò fún dáadáa ó bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ. Àwọn ọ̀rẹ́ yín ó ṣeé ṣe kí àwọn náà wòye sí bí ẹ ṣe ń ṣe, àtàwọn kan tí ẹ ní vision àti determination yín, káwọn náà fẹ́ wò pé ẹ jẹ́ ká copy, ẹ jẹ́ ká tẹ̀lé. Ẹ lo creativity yín lọ́jọ́ tòní láti wọ́nà láti ríre gbẹ́mú sí dáadáa nídìí iṣẹ́ yín. Ẹ sì rí dájú pé ẹ ṣìkí ara yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ múra dáadáa lénìí, kí ẹ dùn rí tó bá ṣe pé ẹ fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní, kí ó má bàa bí pé kí wọ́n máa wò pé lágbájá aṣọ wo ló wọ̀ yìí, irú aṣọ wo lélẹ̀ ìwọ̀ wá bá mi yìí. Tẹ́ bá lo àkókò àti ìgbà pẹ̀lú ènìyàn kan tó ṣe pé wọ́n dàgbà nínú fámìlì yín lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ẹ kó àwọn ẹ̀kọ́ kan tó máa wúlò fún ìgbésí ayé yín látara wọn lénìí. Kí ẹ wá kíyèsára, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ara yín máa yá gágá, bẹ́ẹ̀ sì lẹ máa wà very ambitious lọ́jọ́ tòní. Àkókò ti tó wà yìí láti gé gbogbo nǹkan tó jọmọ́ negativity kúrò nínú ìgbésí ayé yín pátápátá, kí ẹ wá gbájúmọ́ àwọn nǹkan tó dára tí ó lè bí ìdàgbàsókè fún yín. Gbogbo àwọn nǹkan tá mú kọ́kọ́ yín balẹ̀ pátá ni kẹ́ ṣe, kí ẹ sì rí dájú pé ẹ ṣìkí ara yín lénìí. Ó ṣeé ṣe kó máa ṣe yín bí ìgbà pé kẹ́ sáré mékì owó lénìí. Bẹ́ẹ̀ sì ni àwọn issue tó ti wáyé láàrin èèyàn àti mọ̀lẹ́bí tó ti ń yanjú lọ́jọ́ tòní á jẹ́ kí gbogbo nǹkan tí ẹ fẹ́ lé lọ́jọ́ tòní kó lọ bó ṣe yẹ kó lọ. Ó tún wá ṣeé ṣe káwọn opportunity tuntun tó jọmọ́ ti business kó tún fẹ́ jẹ́ lọ́jọ́ tòní, téyì sì lè fẹ́ bí ire fún yín. Lénìí kẹ́ má ṣe sẹ́yìn pé ẹ̀ ń dojú olólùfẹ́ yín bolẹ̀ rárá o. Èyí lè bí misunderstanding fún yín, kẹ́ kíyèsára. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀ lénìí. Ẹ sì ní àǹfààní àti òmìnira láti káàkiri lọ bíkíbi láti lọ́wọ́ oore. Bákan náà, kí ẹ rí dájú pé ẹ wà determine lórí ohun tó bá ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní, kí ẹ sì rí dájú pé ẹ pọ́n tèwe tàgbàlé. Sea green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.